Mo kí yín káàbọ̀ síkànnì Odùduwà Voice TV. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin bá ṣẹ̀ ń wo ìkànnì yìí, ẹ má gbàgbé láti bá mi buwọ́lu subscribe kẹ́dẹ̀ bá mi tan notification button yín kó lè máa notify yín ní gbogbo ìgbà tá a bá ṣẹ̀ṣẹ̀ ń drop new video. Èmi ni tí ń tòótọ́ Báyọ̀ Black, òun lórúkọ tèmi. Ẹ̀yin ọmọ Yorùbá káàkiri àgbáláyé, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó lọ káàkiri. Ẹ má wàá share lásán, ẹ jẹ́ ká jọ ṣètò yìí kí ilé èròǹgbà tiyín nípa ọ̀rọ̀ tí Chief Dr. Sunday Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n sọ. Ṣé gbogbo yín lẹ ti gbọ́rọ̀ yẹn? Ṣé ẹ ti gbọ́? Fáǹfààní àwọn tí wọn ì tí ì gbọ́, ẹ yẹ kí n sáré gbé yín débẹ̀. Chief Dr. Sunday Ìgbòho ọmọ àtù ti ṣe ìlérí o. Ẹ wo bí lórí iléeṣẹ́ rédíò kan lórílẹ̀‐èdè Nàìjíríà, òun náà ni ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ tí gbogbo aráyé mọ̀, bàbá Kọ́lá Olóòtú. Òun ni wọ́n ti gbé fóònù tí wọ́n ti pe olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà wípé ìwọ Ìgbòho, ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ láàrin àwọn bandits tí wọ́n fi ń ṣe ikú pa àwọn ọmọ Yorùbá tí wọ́n wà ní Òkè Ẹdẹ ní ilẹ̀ Kwara àti àwọn agbègbè kan ní àwọn communities tó lé ní 20 communities, tí àwọn agbésùmọ̀mí kan tí iléeṣẹ́ ọlọ́pàá gbòòrò tí lè sọ wípé pàtó ẹni báyìí ni ó wà nídìí ìṣẹ̀lẹ̀ yìí. Bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé àwọn ará ìlú tí wọ́n sọ, wọ́n ń pè wọ́n ní Fúlàní darandaran. Chief Dr. Sunday Igboho wá ń sọ báyìí, ó ní tí ìjọba Nàìjíríà tí wọ́n bá fi lè yọ wanted kúrò ní orí orúkọ àwọn, wọ́n ní ṣe rí gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Òkè Ẹdẹ yẹn ní Kwara State, ó ní àwọn ò ní dúró de kẹ́nìkankan ṣẹ̀ṣẹ̀ pe àwọn káwọn tó lọ ṣe kíni, káwọn tó lọ ran àwọn ẹ̀ṣọ́ elétò ààbò orílẹ̀-èdè ilẹ̀ Nàìjíríà lọ́wọ́. Ó ní gbogbo nǹkan tó máa mú kálàáfíà kó jọba ní ilẹ̀ Yorùbá, ó ní pé gbogbo nǹkan tó máa mú kí ìrọ̀rùn kó dé bá ilẹ̀ Yorùbá, ó ní àwọn ò ní dúró de kí èèyàn kan ṣẹ̀ṣẹ̀ máa sọ wípé ó yá ó yẹ gbowó wá. Ó láwọn ò béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni, wípé àmọ́ kí ìjọba Nàìjíríà kó ṣe kíni, kó yọ wanted kúrò lórí orúkọ òun. Èmi ni tí ń tòótọ́ Báyọ̀ Black lórúkọ tèmi. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lásìkò yìí, mo kí yín o. Ojú tẹ fi wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ náà ni etí tẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di láṣẹ Elédùmarè. Ẹ jọ̀ọ́ ẹ bá wa fi èròǹgbà tiyín sí under comment section lórí ọ̀rọ̀ tí Chief Dr. Aládìsá Adéyẹmọ Ìgbòho Òòṣà sọ yìí. Ṣẹ́yìn tí ẹ lérò pé ó yẹ kí Chief Dr. Sunday Igboho, tí ìjọba bá tiẹ̀ yọ wanted kúrò lórí orúkọ Chief Dr. Sunday Igboho, ṣẹ́yìn lérò pé ó yẹ kí Chief Dr. Sunday Igboho tún dá sí ọ̀rọ̀ ó ṣe Fúlàní kò ṣe Fúlàní ní ilẹ̀ Yorùbá? Ẹ wo bí èmi ní tí ń tòótọ́ Báyọ̀ Black lórúkọ tèmi. Ẹ yẹ kí n sáré dọ̀dọ̀ Prophet Ṣólóyè Táíwò, bàbá orí òkè àṣẹ àti agbára. Tí n bá padà dé, màá tún wá mú wá fún yín ohun táwọn èèyàn kan tún sọ nípa Chief Dr. Sunday Igboho. Ọmọ ayé, ọmọ aráyé burú, tọ́ba rẹ́ni tó ń gòkè bó ṣe máa jábọ́. Àwẹ̀ funfun àtàdúrà ogójì ọjọ́ lọ lọ́wọ́lọ́wọ́, èyí tí Olúwa pa láṣẹ fún mi láti fi wá ọ̀nà àbáyọ sí orílẹ̀-èdè Yorùbá àti ayé gbogbo àwọn tó nígbàgbọ́. Mo pa á ní àṣẹ, gbogbo ogun tó ń dìde sí orílẹ̀-èdè Yorùbá wípé orílẹ̀-èdè Yorùbá ò ní gba òmìnira. Gbogbo ogun tó dìde sí ayé ẹnìkọ̀ọ̀kan wípé ayé ẹnìkankan ò ní gba òmìnira. Lórúkọ Jésù, iná agbára Ọlọ́run kó jó wọn dà. Gbogbo alágbára tó lóun ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dúró, gbogbo àwọn alábọ̀dé tí wọ́n sọ wípé àwọn ò ní gbà kí orílẹ̀-èdè Yorùbá ó dúró, gbogbo àwọn tó ń lo agbára òkùnkùn tí wọ́n láwọn ò ní jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá dúró, mo ló májẹ̀mú àṣà ìjáta ìjẹ́pọ̀ àìjẹyọ̀ nínú ìrìn àjò ogójì ọjọ́ yìí. Mo fi sọ̀rọ̀ àṣẹ jáde, iná Olúwa kó kọlù wọn. Mo gbàdúrà, Olúwa fẹ́ kó pàṣẹ ìtúsílẹ̀ àti òmìnira fún ilẹ̀ Yorùbá. Lórúkọ Jésù, Olúwa ṣe bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi. Ẹ jọ̀ọ́ kí lè èròǹgbà tiyín
lórí ọ̀rọ̀ tí Chief Dr. Sunday Igboho sọ yìí, ṣẹ́yìn rò pé tí ìjọba bá tiẹ̀ yọ wanted kúrò lórúkọ Aládìsá Adéyẹmọ Ìgbòho ṣá, ṣé ẹ rò pé kí Chief Dr. Sunday Igboho kí wọ́n tún máa mú orí légbó? Ṣé ẹ rò pé òun ni ó tún kàn fún Chief Dr. Sunday Igboho? Èmi ń sọ opinion tèmi, ìwọ náà fi opinion tiẹ̀ sí under comment section. Tí Chief Dr. Sunday Igboho, tí ìjọba bá yọ wanted kúrò lórúkọ Chief Dr. Sunday Igboho, tó bá tún mú orí légbó tó ń lé àwọn Fúlàní dáràndáràn kiri, tó ń lé àwọn báńdíìtì yìí kiri, ǹjẹ́ ẹ rò pé kóòtù lè ṣàkóbá fún olóyè Aládìsá Adéyẹmọ Ìgbòho ṣá? Ẹ yẹ ká jọ gbé ilé ìyẹ̀wò lónìí, ẹ yẹ ká jọ gbé yẹ̀wò. Ẹ wo bí àwọn ènìyàn bí wọ́n ṣe ń pàdánù ẹ̀mí wọn lójoojúmọ́, tí Chief Dr. Sunday Igboho tí ó ń pè fún kálàáfíà àti ìṣọ̀kan kó jọba ní ilẹ̀ Yorùbá, kí àwọn kan yéé máa sá sábẹ́ abẹ́ òkùnkùn tafà sínú ìmọ̀lẹ́mọ̀. Ṣé ẹ rò pé irú Chief Dr. Sunday Igboho yẹn ló yẹ kí ìjọba tún declare ní wanted? Àti pé kí ni nǹkan tí ẹ̀yin rò pé ó ṣokùnfà ohun tí ìjọba ṣe declare Chief Dr. Sunday Igboho ní wanted? Àti pé ní pàápàá ní pàtó kí lohun tí ìjọba ń wá Chief Dr. Sunday Igboho fún? Nígbà tí irú eléyìí tí ó ń ṣẹlẹ̀, táwọn kan kọ̀ máa dédé jí ní ọ̀sán kan òru kan, tí wọ́n dẹ̀ máa gbébọn gbé gbogbo ẹ̀, tó di pé ó máa gba abúlé lọ, ó máa gba ìgbèríko lọ, wọ́n á gba ìlú onílùú lọ, wọ́n á dẹ̀ máa lọ ṣe ikú pa àwọn onílùú yẹn for nothing. Ìgbà wo la fẹ́ ṣe gbogbo eléyìí dá? Ìgbà wo la fẹ́ bọ́ nínú gbogbo eléyìí ní ilẹ̀ Yorùbá? Ìgbà wo la fẹ́ free nínú gbogbo eléyìí ní ilẹ̀ Nàìjíríà? Ipa wo lèmi àti ẹ lè kó lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá? Torí wọ́n sọ pé kí ni ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dì. Báyọ̀ Black lórúkọ tèmi, mo kí gbogbo ojú tó ń wò mí. Lágbára Ọlọ́run ọba Elédùmarè, àtèmi àtẹ̀yin a ò ní jì sọ́fin ayé o, a ò ní kó sọ́wọ́ àwọn agbésùmọ̀mí o. Ẹ wo bí ẹni tó kàn ló mọ̀. Kí ni mo sọ fún yín? Ẹni tó kàn ló mọ̀. Àní mo wo show kan ní orí íńtánẹ́ẹ̀tì níbi tí wọ́n ti interview obìnrin tí ó pàdánù ọkọ àti àbúrò ọkọ ẹ̀. Obìnrin yẹn sọ̀rọ̀ ilẹ̀kùn. Àwọn oríṣiríṣi allegations ló fi kan àwọn elétò ààbò. Àwọn kan tiẹ̀ tún gbéròyìn kan kiri, bó tiẹ̀ wulẹ̀ jẹ́ kó dàbí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti debunk eléyìí, wípé ó kọ̀la tí wọ́n máa wá pa wọ́n lókè Ẹdẹ, wípé àwọn DSS kan wá, wọ́n ní àwọn DSS kan wá gbàbọn lọ́wọ́ àwọn ọdẹ, tí àwọn local vigilante tí ìjọba fi síbẹ̀ pé ó yá ẹ máa ṣọ́ ìlú yìí. Ó ní ṣe ni wọ́n wá gba ìbọn ní ọwọ́ wọn pé àwọn fẹ́ lọ bá wọn upgrade ẹ̀. Ìjọ́ kejì ni ó ní wọ́n wá upgrade. Àmọ́ ṣe rí ọ̀rọ̀ ilẹ̀ Nàìjíríà yìí, àfikọ́ lọ́hun kí ó gbà wá. Ṣe rí tí a bá lè support ìjọba, tá a bá ń wò yí pé kí nìkan tíjọba ń ṣe, ká máa bú jọba, ká máa bú kíní, tá níjọba, àwa iná níjọba. Ìgbésẹ̀ kan ni Chief Dr. Sunday Igboho fẹ́ gbé yìí, wípé tí ìjọba bá lè yọ wanted kúrò nínú orúkọ àwọn, táwọn lọ́balọ́ba, àwọn orí adé, àwọn kábíyèsí, àwọn gómìnà káàkiri ilẹ̀ Yorùbá, tí wọ́n bá lè pawọ́pọ̀ láti yọ wanted kúrò ní inú orúkọ àwọn, kọ́dẹ̀ fáwọn níyọ̀ǹda láti máa wọ inú igbó tọ àwọn dáràndáràn yìí. Ipe ibikíbi tí àwọn ọmọ Yorùbá bá ti kẹ́fín pé àwọn alára bí tó ń hùwàkiwà yìí ó ti wà lábúlé yìí o, Chief Dr. Sunday Igboho ní pé kí wọ́n ké sáwọn. Wọ́n ní voluntarily láì ní gba owó lọ́wọ́ ẹnikẹ́ni. Chief Dr. Sunday Igboho ní àwọn nígbàgbọ́ wípé táwọn bá ṣíwájú, àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tí wọn ò fẹ́ kí ilẹ̀ Yorùbá kó parun, àwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá tí wọn ò fẹ́ kí ikú òjijì kó dé bá àwọn àti ẹbí wọn tẹbí tará, àwọn náà ó máa dìde láti ṣàtìlẹ́yìn wípé kinní yìí ọ̀rọ̀ àgbájọ ọwọ́ òun náà ní kinní yìí. Ẹ fi èròǹgbà tí under comment section.
ṣé kò yẹ kí ìjọba kí wọ́n yọ wanted kúrò lórúkọ Sunday Igboho? Ṣó tọ́ àbí kò tọ́? Ẹ fi sọ́ndà comment section kí lè ro tiyín. Èròǹgbà tèmi, this is my personal opinion. Kí ni opinion mi náà ni wípé màá rawọ́ ẹ̀bẹ̀ sí àwa president Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu Jagaban èmi ló kàn of the universe. Ẹ ti sọ pé yín ló kàn. Many people try to go against you, but Ọlọ́run ti sọ wípé kádàrá pé president yẹn Tinubu ló máa wọlé. Bàbá wa president Bọ́lá Ahmed Tinubu ẹ ti wá wọlé báyìí o. Nǹkan tẹ́ ń béèrè fún Ọlọ́run bá mà ti ṣe fún yín. Ẹ jọ̀ọ́ kí lohun tí ẹ fẹ́ ṣe fún wa? Kí ni nǹkan tí ẹ fẹ́ ṣe fún àwa ọmọ Yorùbá lórí ọ̀rọ̀ Chief Dr. Sunday Igboho? Kí lohun tí ẹ fẹ́ ṣe fún àwa ọmọ Yorùbá lórí ọ̀rọ̀ Chief Dr. Sunday Igboho? Tẹ́yìn ò bá lè yọ wanted kúrò lórí orúkọ wọn, ta ni kó wá yọ? Ẹ jọ̀ọ́ a bẹ̀ yín, a rọ̀ yín. Gbogbo ìgbìyànjú tí ìjọba ń gbé lórí àwọn alágbésùmọ̀mí Boko Haram lórí àwọn báńdíìtì yìí, kíjọba ṣàlàyé fún Chief Dr. Sunday Igboho ibi tí Chief Dr. Sunday Igboho lè ṣiṣẹ́ dé, ibi tí wọn ò lè ṣiṣẹ́ dé. Kíjọba sọ do and don't, kó sọ fún wọn kí wọ́n dẹ̀ yọ wanted kúrò nínú orúkọ bàbá yìí, kó jẹ́ kí bàbá yìí kó lè gbégbé sí ayé alálàáfíà. Èmi rawọ́ ẹ̀bẹ̀ eléyìí sí ìjọba. Mo tún bẹ ìjọba láti bá wa yọ wanted kúrò nínú orúkọ Chief Dr. Sunday Igboho. My people, you are all welcome to Oduduwa Voice TV. My name is Bayo Black. In case you are watching me for the first time, please don't forget to click on subscribe button and turn on your notification to be notified whenever we upload a new content. Oduduwa Voice TV is a channel that based in bringing genuine information of what is going on in our society, in our communities. And we are here to promote our culture and heritage. Remember, ó ní agbára tó bá sọ pé kò gbé, ẹ jẹ́ ká bá wọn gbé o. Ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá, ojúṣe gbogbo wa ni o. Ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀, ká gbárùkù ti Chief Dr. Sunday Igboho. Ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀, ká gbárùkù ti ìjọba Nàìjíríà. Gbogbo ẹni tó bá ní information lọ́wọ́ lórí báwo ni wọ́n ṣe lè mú àwọn bandit, ẹ jọ̀ọ́ ẹ fi ran ìjọba lọ́wọ́. Torí pé kí ni irú àwọn èèyàn báyìí tó bá jẹ́ pé ẹ má yẹ kí n sọ nǹkan tí kò yẹ kéèyàn sọ lórí ẹ̀rọ ayélujára, but lẹ́ẹ̀kan sí Bayo Black lórúkọ tèmi. Mo sọ yìí mo dúró ná, ó tún dijọ́ mi ọjọ́ rẹ̀. A ó máa bọ̀bẹ̀ ní bẹ̀ṣù àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò. Gbogbo ẹni bá ní a má bọ̀, òun náà là ní débá láṣẹ Elédùmarè. Èmi ní tiyín tòótọ́, Bayo Black lórúkọ tèmi. Mo sọ yìí mo dúró ná, ire o. Àwẹ̀ funfun àtàdúrà ogójì ọjọ́ lọ lọ́wọ́lọ́wọ́, èyí tí Olúwa pa láṣẹ fún mi láti fi wá ọ̀nà àbáyọ sí orílẹ̀-èdè Yorùbá àti ayé gbogbo àwọn tó nígbàgbọ́. Mo pa á ní àṣẹ, gbogbo ogun tó ń dìde sí orílẹ̀-èdè Yorùbá wípé orílẹ̀-èdè Yorùbá ò ní gba òmìnira. Gbogbo ogun tó dìde sí ayé ẹnìkọ̀ọ̀kan wípé ayé ẹnìkankan ò ní gba òmìnira. Lórúkọ Jésù, iná agbára Ọlọ́run kó jó wọn dà. Gbogbo alágbára tó lóun ò ní jẹ́ kí ilẹ̀ Yorùbá ó dúró. Gbogbo àwọn alábọ̀dé tí wọ́n sọ wípé àwọn ò ní gbà kí orílẹ̀-èdè Yorùbá ó dúró. Gbogbo àwọn tó ń lo agbára òkùnkùn tí wọ́n láwọn ò ní jẹ́ kí orílẹ̀-èdè Yorùbá dúró. Mo lu májẹ̀mú àṣà ìjáta ìjẹ́pọ̀ àìjẹ́yọ̀ nínú ìrìn àjò ogójì ọjọ́ yìí. Mo fi sọ̀rọ̀ àṣẹ jáde. Iná Olúwa kó kọlù wọn. Mo gbàdúrà Olúwa fẹ́ kó pàṣẹ ìtúsílẹ̀ àti òmìnira fún ilẹ̀ Yorùbá. Lórúkọ Jésù Olúwa ṣe bẹ́ẹ̀.